lọ́jọ́ kẹtàlélógún oṣù keje ọdún 2000 ẹ̀kọ́ ilẹ̀ dáadáa ọjọ́ kẹtàlélógún oṣù keje ọdún 2000 ìyẹn the 23rd of February 2000 ní ìrẹ́rẹ́rùn lórílẹ̀‐èdè yìí nígbà tí ìjà ẹ̀sìn tó bẹ́ sílẹ̀ láàrin àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tí ẹ̀mí èèyàn tí kò dín ní ẹgbẹ̀rún mẹ́ta 3000 lives tó sì ṣòfò dànù. lásìkò táwọn wí yìí níbo lẹ́yìn wà, níbo lẹ́yìn gbé, ọmọ ọdún mélòó lẹ́yìn tàbẹ́yìn ò tí ì dáyé nígbà náà ni. lóòótọ́ ọdún náà kò tí ì pẹ́jù ṣùgbọ́n oṣù péréte ẹni ó kù tí yóò fi pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyún 25 years ìyẹn pé àwọn ọmọ tàbí lásìkò náà wọ́n ti ń bímọ bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbé ilé ayé ṣohun rere. kódà àwọn òǹkàwé wa kan wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pọ̀dún, àwọn olólùfẹ́ wa kan wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, bẹ́ẹ̀ làwọn tó bá ṣẹ̀ṣẹ̀ pé ọgbọ̀n ọdún tàbí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lé lọ́gbọ̀n ọdún kò lè mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí lọ títí nítorí wọ́n sì máa kéré púpọ̀, ètò túmọ̀ sí pé ilẹ̀ ti ta sí ìṣẹ̀lẹ̀ yìí. kí ló ṣẹlẹ̀ gan? ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tó wà nípò ààrẹ nígbà náà ẹni a lè pè ní ikú ẹ̀dá tó dàgbò wàhálà ìsílẹ̀ nítorí ìkéde tó ṣe láti dun àwọn Haúsá nínú àti láti ṣe bí ẹrú lábẹ́ wọn láti lè rí ìjọba ṣe gẹ́gẹ́ bí olóògbé Ládòkè Akíntọ́lá ṣe sọ lọ́jọ́sí tó bí wàhálà tó fi òbítíbitì ẹ̀mí ṣòfò yìí. ohun tí Ọbásanjọ́ ṣe ni bó ṣe fààyè gba òfin Sharia, ìyẹn òfin ẹ̀sìn Islam fún àwọn Haúsá tàbí ìpínlẹ̀ tó bá wù. ṣe mọ̀ pé òfin orílẹ̀-èdè sọ pé kò sí ẹ̀sìn kan tó jẹ́ ti Nàìjíríà, gbogbo ẹ̀sìn lófin wa ló fara mọ́, bẹ́ẹ̀ lẹ̀sìn kan kò ju ọ̀kan lọ, tó sì tún jẹ́ pé wọn ò lè lo òfin ẹ̀sìn kankan ní Nàìjíríà bí kò ṣe òfin democracy tí wọ́n ṣe lọ́dún 1999. bí Ọbásanjọ́ ṣe wá kéde pé àwọn tó bá wù wọ́n lè lo òfin Sharia, ó túmọ̀ sí pé wọ́n ti ń takò òfin Nàìjíríà, tó sì jẹ́ pé Ọbásanjọ́ lọ́pọ̀ yẹn gbàgbọ́ pé ó wà lédìí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tó jáde nílẹ̀ Haúsá dàsìkò yìí nítorí òfin tó fààyè gbà lọ́jọ́sí ló jẹ́ káwọn alákatakítí ẹ̀sìn náà ní ìgboyà láti máa jáde. kì í ṣe pé òfin Sharia kò dára tàbí bóyá kì í ṣe nǹkan téèyàn kò lè lò, ṣùgbọ́n tí òfin Nàìjíríà sọ ni pé òfin ẹ̀sìn kankan yálà ti kìrìsìtẹ́nì tàbí ti mùsùlùmí ni kò ṣeé lò ní Nàìjíríà àfi òfin democracy nìkan. ṣùgbọ́n nítorí tí gbàgbọ́ wà pé ẹni táwọn Haúsá bá fọwọ́ sí nìkan ló lè darí orílẹ̀-èdè yìí, tí Ọbásanjọ́ tó sì ń wọ ojú ire wọn nígbà náà ló jẹ́ kó gbà fún wọn láti lè lo òfin Sharia, èyí tí púpọ̀ nínú àwọn Haúsá ń fẹ́. gbàrà tó Ọbásanjọ́ ti fààyè gba òfin yìí tí àwọn gómìnà tó wù nílẹ̀ Haúsá sì ti ń lò ní gómìnà ìpínlẹ̀ Kaduna lásìkò náà, ìyẹn gómìnà Ahmed Makafi ló kéde pé òun náà yóò máa lo òfin Sharia ní ìlú òun àti pé káwọn aráàlú máa lo òfin ọ̀hún. kí làwọn kìrìsìtẹ́nì gbọ́ èyí sí? níṣe ni wọ́n fara ya. ohun tán sọ fún gómìnà Makafi ni pé ìpínlẹ̀ tí mùsùlùmí bá pọ̀ sí jù nìkan ni wọ́n ti lo òfin Sharia, tí wọ́n sì ń sọ pé àwọn mùsùlùmí ò pọ̀ ju àwọn lọ ní Kaduna, bó tilẹ̀ jẹ́ pé àríyànjiyàn ó sì wà dòní lórí ẹni tó pọ̀ jù láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí nípínlẹ̀ Kaduna, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn mùsùlùmí máa ń sọ pé àwọn làwọn pọ̀ jù àti pé ìpínlẹ̀ àwọn ní Kaduna. ọ̀rọ̀ yìí gan ló bí àwọn ẹgbẹ́ kìrìsìtẹ́nì ní Nàìjíríà, Christian Association of Nigeria ìyẹn CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna nínú, tí wọ́n fi bẹ̀rẹ̀ ìwọ́de láti tako òfin Sharia tí gómìnà Makafi kéde pé àwọn yóò máa lò. ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2000 làwọn ẹgbẹ́ CAN ya sójú ọ̀nà nílùú Kaduna, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ni máa fẹ̀hónú hàn pé àwọn kò lè gbà kí wọ́n lo òfin Sharia lé àwọn lórí nítorí ìpínlẹ̀ Kaduna kì í ṣe ìpínlẹ̀ mùsùlùmí. àsìkò táwọn kìrìsìtẹ́nì ń kọrin tí wọ́n ń jó káàkiri Kaduna làwọn mùsùlùmí kọlù wọn. bí wàhálà ṣe bẹ̀rẹ̀ rí o, tí ọ̀rọ̀ diṣu àtàyànyàn tí ẹ̀mí sì ṣòfò dànù. àṣé apá kìíní ìjà ní ìjà yìí, àsìkò táwọn ọlọ́pàá paná wàhálà yìí tí wọ́n rò pé ogun ti sinmi ni wọ́n tún bẹ̀rẹ̀ apá kejì lóṣù kẹta ọdún 2000. ìjà apá kejì tún wá lágbára kọjá sísọ, tó sì fẹ́ bí òbítíbitì àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ṣòfò, kódà àwọn dúkìá oníyebíye ló bá a lọ ní ìgbà náà. lẹ́ẹ̀kejì àwọn ìjọba tún paná wàhálà yìí, wọ́n kó àwọn ọlọ́pàá rẹpẹtẹ wọ Kaduna, ṣùgbọ́n nígbà tí ó dọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún 2000 níṣẹ́ lápá kẹta ìjà yìí máa tún bẹ̀rẹ̀ o. apá kẹta ìjà táwọn wí yìí gan-an ni a lè pè ní baba ńlá ìjà, nítorí ohun tún lágbára ju ti àkọ́kọ́ àti ìkejì lọ, tí òbítíbitì ẹ̀mí tó wá ṣòfò lọ rẹpẹtẹ. gbogbo àwọn tó bá wà láyé nígbà náà, pàápàá àwọn tó ń gbé Kaduna, wọ́n lè ròyìn pé irú ìjẹ̀sìn bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ nínú tó orílẹ̀-èdè yìí nígbà tí agbára àwọn ọlọ́pàá kò ká wàhálà ìmọ̀ torí pé àwọn mọ̀lẹ́bí tí ẹ̀sìn wọn ṣọ̀tọ̀tọ̀ kò mọra wọn mọ́, tí wọ́n ń para wọn nítorí ẹ̀sìn làwọn sójà ni wọ́n ya wọ Kaduna, tó sì jẹ́ pé wàhálà kékeré kọ́ ni wọ́n ṣe tí wọ́n fi paná wàhálà náà.
Kódà ìṣẹ̀lẹ̀ yìí ló lé ọ̀pọ̀ ọmọ Yorùbá àti Ìgbò kúrò ní Kaduna dàsìkò yìí. Káwọn sójà rẹpẹtẹ tí wọ́n kó wọ Kaduna tó kúrò níbẹ̀ ó mà pẹ́ díẹ̀ o, nítorí wọn kò fẹ́ kí apá kẹrin ìjà náà ṣẹlẹ̀, èyí tó lè padà dìjà ẹ̀sìn káàkiri Nàìjíríà. Ọ̀pọ̀ èèyàn ló ń sọ oríṣiríṣi iye àwọn tó bá ìṣẹ̀lẹ̀ olóṣù mẹ́ta yìí lọ, ṣùgbọ́n ìgbìmọ̀ oníwádìí tí ìjọba Kaduna gbé dìde lórí ẹ̀rọ yìí sọ pé 1,415 1295 ní iye ẹ̀mí tó ṣòfò. Ṣùgbọ́n àwọn oníròyìn tó lọ síbẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní àwọn òkú táwọn lè kà wọ́n jẹ́ 4,000 sí 5,000 tí àwọn dúkìá tó bá wà láìlọ kò sì lóǹkà. Ìṣẹ̀lẹ̀ yìí ni kò jẹ́ kí òfin ṣàríà tí gómìnà Ahmed Makarfi kéde lẹ́sẹ̀ nílẹ̀ ní Kaduna títí dàsìkò yìí o, tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ mánigbàgbé pátápátá gbà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ jẹ́ á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ àbámẹ́ta lọ́jọ́ Sátidé lágbára Olúwa, nígbà tá a tún mú ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn míì tó ti mì orílẹ̀-èdè títí sẹ́yìn wá fún yín. Títí dìgbà náà, àwa láwàá yín.